girama bò lọ́nà bò ní gálọ́ọ̀mù. Kọ́lọ́ ń ta àlùwọ̀ lọ́wọ́ àwọn ìjọba wa ni. Wọ́n ti gbẹ̀tọ́ wa lọ́wọ́, wọ́n ti gbé nǹkan bí ìfún wa. Bàbá bá ń gbẹ́rù àbúrò. Bàbá rẹ̀ ń bẹ̀rẹ̀. Ó wà ní ọ̀gá bẹ́ẹ̀ ọ̀gá òde nìkan. Láàárọ̀ ra o. Òun rò kíní kan pa pàtí ọ̀rẹ́ rẹ̀. Kí ni ẹ̀? Ìjọ́ wo ni déètì ẹ̀ bọ́ sí? Plus mi ò sure pé mo máa lè available. Jọ̀wọ́ available 23rd of next month ni. Ó mọ̀ pé o kì í bá mi lọ sí pàtí. Àwọn ọ̀rẹ́ mi dẹ̀ ni ó máa ń tẹ̀lé wọn lọ. Mi ní láì fún máa tẹ̀lé wọn. Kò sí nǹkan tí mi sọ tí mo gbà. Ọ̀nà bá rẹ̀ ti sọ nǹkan tí ń bá di tẹ̀lé bẹ́ẹ̀. Kí ló máa ń ṣe ìsàlẹ̀ yìí? Àwọn àpariwo. Máa ṣe bí ló kàn án. Okay, mo bọ̀. Wàhálà ti pọ̀ jù. Àdàbù àti lálejò. Ọ̀nà mi ti gbà wọ́n bá mú èmi náà fún àgbà tèmi. Yes, ma, wọn yẹ ọkọ ní kọ̀rọ̀ bọ̀ kọ̀ ní kọ̀. Ó dára yín ni o, gbogbo yìí, ọmọ mi yìí o. Ẹ rà mà. Gbogbo abúlé ńkọ tó ní kẹ́ máa kí wa. Wọ́n travel. Wọ́n máa ti tó bí i 3 days. Wọ́n tún ti ra fún. Bẹ́ẹ̀ ni. Ìbò ní àwàdé. Ó máa tó bí oṣù kan kó tó dé. Yóò tó sí òkan. Bẹ́ẹ̀ ni. Nígbàdà. Ṣé o sì ń jíṣẹ́ mi fún un? Máa ń jíṣẹ́ fún un. Gbogbo náà ń bẹ máa wá máa ń jíṣẹ́ fún un. Ojúṣe mi pé mo wá lóṣù kẹta bẹ́ẹ̀ ni ojúṣe mi pé mo wá lóṣù tó tẹ̀lé bẹ́ẹ̀ ni ó sì jíṣẹ́ mi pé mo wá lóṣù tó lò bẹ́ẹ̀ ni mo ń jíṣẹ́ fún un. Mo máa jẹ́ pé lóòótọ́ ló ń jíṣẹ́ tí n sì gbúrò rẹ̀ tí mo sì ń wá tí ó sì lè ránṣẹ́ sí mi tí ò fi ẹ̀ bá ń sọ kankan pé wọ́n lẹ wáyé o sọ wá rí ìfẹ́ mi wá bí èmi náà ti máa tọ́ lẹ́yìn. Tó lóṣù kan tí ó lò àjọ wà náà lé ní títí tí èyí èyí nìkan o ẹlẹ́ẹ̀kejì gbogbo wa tàjọ wà náà lé ìfọ̀kànṣẹ́ tó ń bọ̀ jùlọ gbogbo wa pátápátá inú ilé ìlàjọ wà títí ìjọ tó bá dé lọ́wọ́ mi ní láti jẹ́ mi. Wọ́n mi ẹjọ́ ṣé kò tí ì wọ́n kàn wọ́n. Because ṣe máa ń wá èmi máa ń wọ̀ pé bẹ́ẹ̀ ti wọ́n yàn sí but because according to the sọ̀rọ̀ ń sìn níbẹ̀ ẹ ti fẹ́ máa bínú or something. Bínú ní tí mo ti fi máa láì gbàdúrà ṣé wàá lè lóṣù ní ìsìnkú orí lọ kọ́ lọ́ọ́ kà ọkà tó gbóná dáadáa kọ́ bá ń ṣe wéébí sí i kó gbé afúnmi ní ìjọba ìlú sí kò sí problem. Ok, mo ń bọ̀ mà ẹ fún mi ní sọ̀mẹ́ni.
kó lọ gbé mi tó fẹ́ sásà rẹ̀ bẹ́ẹ̀ bíbá ò lè gbà tó wá fẹ́ wọnú tọ́ílẹ̀tì lọ kò sí níbẹ̀. Mi ì rírò ẹ̀. Eégún mọ̀gájí. Ìgbà tí mo kọ́kọ́ kẹlẹ̀kùn yẹn màá mi ni mo rò fún bò níta òní bẹ́ẹ̀ ṣe kò sí àwọn orí mọ́. Láti wọ́n ti mú ẹ̀bọ̀n ní ohun tó bá àwọn géètì ní ohun tó bá àwọn àjà máa Báwo náà máa lọ. Ìyẹn gangan ìjọ big problem. Màmá bèrè lọ́wọ́ mi wọ́n dẹ̀ ní ìgbà wo ló máa dé mo ní a month ló máa lò màmá ní even kó ló 2 months. Ibi báyìí làwọn máa wà. máa dá màámi lóhùn mo jẹ́rìí màámi wọ́n ti wà yẹn wọn ò lè lo ọ̀sẹ̀ kan kí má lọ sábúlé kí wọ́n fojú kábúlé wọn ò tó bẹ́ẹ̀ mo jẹ́rìí wọn kàn halẹ̀ mọ́ ẹni ó tó wá sí ni pé ìwọ kan lọ dáná fún ẹ̀kọ́ jẹun ó ní kúlẹ̀ wọlé ìlú màmá mi máa ṣe. Ní màmá tí mo wọ̀ ní tó bá rí báàgì tó gbé wá big bag báyìí méjì ni bí ẹni tó fẹ́ lọ ṣe ìyàwó fún mi mi ò rò pé ojú tí mo wò yẹn rẹ́dí àti lọ. Bala máa ń sọ pásítọ mi máa wà nílé oṣù kan máa ń kọjá. Ó máa wà nínú tó ní lọ iṣẹ́. So mọ̀ pé àsìkò ilé fún mi kò ti súnmọ́ mo dẹ̀ lè propose fún báyìí so máa wá ráyè gbádùn ẹ máa dún tí ẹ máa ráyè gba ẹsẹ̀ gbogbo àwọn orí yẹn tí wàá ẹjọ́ ìmí gan. Wà wà nù lè ìyẹn ni kó máa wà nù lè tí wọ́n bá ṣe lóṣù kan àbóṣù méjì. Ó fi tí wọ́n lẹ̀ sórí nǹkan tó bá ṣe fíìmù sí ni pé ìwọ lọ dáná fún wọn kí wọ́n jẹun lẹ́yìn yẹn kò sí nǹkan. Ẹ ṣọ́ yes okay it's a problem yes. Mama ọ̀gá Sunday zuwa ya gajiya. Mama báwo ni ara ṣé ìwọ sùn dáadáa? Na ce zo da biya me zaki ci? Kí ni màmá fẹ́ jẹ ní àná? Gbogbo nǹkan tí màmá bá fẹ́ jẹ ó wà nínú ilé. Aráàlú wò wọ́. Daga Kaduna na zuwa. Kaduna mo ń wò náà ebi ẹnu rẹ náà ó rí bákan. Olóúnjẹ sì sí táàbì. Kí ni kí èmi sè fún màmá tó fẹ́ jẹ? Ibi ìwà tí ì pa mí. Òjijì ní wọn wá. Ibi tí ì pa mí tẹ́bí bá ti pa mí ní àǹsẹ̀ sí. Sọ̀rọ̀ bá kò mi. Máa gbọ́ yẹn. Ó ra o. Wá. Tó o bá ti padà lóhùn bá wí fún ìyàwó ọ̀gá rẹ̀. Màtá ọ̀gá náà. Èso kọ́ yọ bí sí i. Bá kò mi. Máa gbọ́ yẹn. Èmi mo wá dẹni tí àgbọ̀nlẹ̀ rán ọmọ ọ̀dọ̀ sí. Èmi ni mo wá dẹni tágbọ̀nlẹ̀ rán ọmọ ọ̀dọ̀ sí kọ́ wá béèrè tí ń jẹ. Àdùn náà tún lè dáná oúnjẹ fún mi mọ́nà o.
dúpẹ́ lọ́dọ̀ ọ̀wọ́ Ọlọ́run o. Mo dúpẹ́ oore gbogbo. Mo dúpẹ́ gbogbo oore tó ń ṣe lórí ayé mi o, lórí iṣẹ́ mi, lórí ọmọ mi, lórí gbogbo ìgbésí ayé mi. Ọlọ́run mo dúpẹ́ o. Lórí ọmọ mi Adéńrelé, mo dúpẹ́ lórí rẹ̀ o. O ṣeun o. Tó fún mi bí tó fún mi wò, tó sì bá mi tọ́jú rẹ̀ lọ́jọ́ òní. Mo dúpẹ́ o ṣeun o. Wá dákun Ọlọ́run, gbogbo ìgbésẹ̀ rẹ̀ má jẹ́ ó báráyé rú o. Gbogbo ohun tó dáwọ́lé Ọlọ́run bá ń gbé ṣàṣeyọrí o. Dákun Ọlọ́run ṣàánú mi lórí rẹ̀ o. Má jẹ́ ó sì rìn o, kí ó máa lọ re, kó máa bọ̀ re. Má jẹ́ ó kàgbákò, má jẹ́ àgbákò kò. Dákun Ọlọ́run, àánú wọn àti ìyàwó rẹ̀ jẹ́ kó máa gún régé o. Dákun Ọlọ́run ṣàánú mi lórí wọn o. Bá a fọmọ alálùbáríkà táwọn lọ́rẹ o. Ṣàánú mi jẹ́mi náà rọ́mọ wọn gbéjó o. Orí àṣepé ni ṣe fún mi lórí Adéńrelé o. Kádéńrelé náà dàgbà tó dògbò, kó má sàn fún mọ́ mi lójú o. Má dákun Ọlọ́run, ó ti ń dá, ó ti ń dùn fún un. Dákun má jẹ́ ó bàjẹ́ fún un, má jẹ́ ó padà dàrú fún o. Bí wọ́n máa dáa fún síwájú sí i o. Ṣàánú mi lórí Ọlọ́run. Wọlá ànábì rẹ lọ́dọ̀ rẹ o. Wọlá aláwùlà, wọlá kùwátà, ilá lọ́lá ilà orí ilẹ̀ àsìn. Mo wá tọrọ fún gbogbo àwọn tó wọ̀ gbọ̀gbà yìí mú ká pátápátá tó jẹ́ wípé àjọ ń di àjọ ń mu. Dákun Ọlọ́run, má fi rí wọn bà wọ́n náà jẹ́ o. Má jẹ́ rí wọn pàdé ìbànújẹ́ lọ́nà o. Ó ti ń dáa fún mi kó máa dáa fáwọn náà o. Gbogbo ẹni tí ó dáa fún tí ó fi dáa fún wa, Ọlọ́run dákun jẹ́ ọmọ dáa fún wọn o. Má jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan wa o. Ọlá kún, ọlá fáyà kún, ọlá bisimilahi rahman rahim. Iná àtàwọn àkàlẹ̀ fàìdára. Ẹ̀sálẹ̀ lórí bíkà wọn ní ha. Iná ṣàánì àkà ó wà ní àkútà. Mama ọkọ mi tó ṣí ọ. Mama ooo, bàbá láyé. Mama ooo, wá jẹun. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀, àbọ̀ lójú. Mama tó ṣí ọ. Mama ọkọ mi. Ẹ wò, màá ṣe surprise fún ilé yìí. Ẹ kàn fọkàn balẹ̀ báyìí. Ẹ sọ nǹkan tẹ́yìn bá ti fẹ́ jẹ, ẹ sọ fún mi. Màá prepare anything tẹ bá ti fẹ́, màá ṣe fún ilé yìí. Bá mi wá ẹ̀kọ tútù àti mílìkì lúgbúlúgbú kó wá bá pọ̀pọ̀ mọ́ra wọn. Màmá, kí ló ń jẹ́ ẹ̀kọ tútù? Ẹ̀kọ eléwé. Ẹ lè rí yẹn ń bí báyìí o. Kò sí yẹn ń bí báyìí mà. Ẹ jọ̀ọ́ mà, ẹ má bínú. Ọlọ́run fi bẹ̀ tó bá ti dalẹ̀ ẹ máa rìn. Ẹ jọ̀ọ́ mà. Adùnní, jẹ́jẹ́ mi ni mo jókòó mi o. Jẹ́jẹ́ mi mo jókòó mi ìpolówó ebi wájú rẹ o. Kó tó mọ wá bẹ̀rẹ̀ pé kí ni ń jẹ lọ́ọ̀ mi o. Àbí mo sunkún ebi lọ́dọ̀ rẹ ni. Rárá mà, ẹ má bínú. Ẹ máa rí gbogbo nǹkan tẹ́ fẹ́ tó bá ti dalẹ̀. Ẹ má bínú mà. Àwọn tíátà yìí wọ́n lè kàn ẹnu rẹ̀ níbi. Màmá, bẹ́ẹ̀ lọ sùn mọ́, ó dàrú. Adùnní padà sí mi. Àmọ́ ọgọ́ o, ọgọ́ o sì fẹnu ọ̀ra. Kí ni mo tún ṣe màmá? Tó o bá àgọ̀,
ṣé iṣẹ́ kí ló ń ṣe gan-an náà àti pàápàá iṣẹ́ kí ló ṣe lónìí tó ń pọ́nrẹ́ o. Kí ni mo tún ṣe báyìí màmá? Jókòó síbẹ̀ jókòó padà. Wọ́n ní o jókòó. Màmá, kí ni nǹkan tí mo wá ṣe fún mi? Ìṣe kankan. Èmi kàn máa rí. Àjọ wo tẹlifíṣàn ti lè mọ̀ ni. Màmá kí mo ṣe fún yín? Ọjọ́ ti lọ. Bó bá dọjọ́ alẹ́ bẹ́gbẹ́ mi jẹun ọmọ Ìdùmarè jẹ́ńjẹ́ tèmi lókè bẹ́. Ìgbà ara làbúra ẹnìkan ìbú Ṣàngó lẹ́rùn. Bó bá dàsìkò ìkórè gbogbo tí mo fúrúgbìn. Orí mi hàn gbèrè jọjọ wá. Má ṣe jẹun wà nínú àìsàn o. Bá ń pe Sálíù wò. Ìpín mi tí mo gbé wáyé yìí o. Màmá kí ló dé? Àní ọba ń pe Sálíù. Mo ti gbóúnjẹ Sálíù fún Sálíù kò kí ń jẹun nínú ilé. Géètì ni Sálíù ti mọ́ ń jẹun. Wọ́n ní ọpẹ Sálíù wá ń bí. Ìmọ̀lẹ̀ Grandma. Sálíù. Ló lẹ́ ń pè mí. Kí wọ́n jẹ grandma? Ẹ ṣé o. Mo ṣe ń bẹ lọ́hùn forí mi kó má ṣe fi gbá. Wọ́n lẹ́nu ilé. Kí má ṣe kẹsẹ̀ mi bọ gbogbo lọ́nà képorí mi má ṣe dànù. Wọ́n jẹun. Ẹ ṣeun. Kí n jèrè ọmọ tí mo fi ọmọ òṣìṣẹ́. Ẹ ní sórí burúkú, ẹ ní túlé kan dànù. Káyé mi tó ti dùn mí ní Dúpẹ́ o, ó má ṣe dúpẹ́ o, ṣé o, ṣé gan-an ni. Arambio, 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 Arambio. Lásìkò tó wù mí, mo lè ṣe bó ṣe wù mí wà ní ọ̀wọ́ ọ̀rẹ́ tó tó. Bí ṣe bá yà kò sí kéèyàn kan wọlé lẹ́nu géètì, kò sí kéèyàn kan jáde. Gbogbo àwọn rẹ̀ sọ fún màdàmú gan-an. Ẹ máa sọ màdàmú kó gbé mi náà yàrá kan kí wọ́n sọ. Wọ́n jẹ owó ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe ń sọ. Èmi àbájá yẹ́yẹ́. Ìyá ọ̀gá ayé wọn ò ní bàjẹ́ wọn ò ní ṣòfò ẹ má yà tara wa ó dá akẹ́yàn lómìnira sígéètì lọ sígéètì bọ̀ láti bí ọjọ́ mélòó nínú ilé. Ọ̀pọ̀ ló ń gbélé ayé yìí lásán tí ò ní jèrè. Grandma ẹ ní sórí burúkú láyé. Ẹni tí ò ní ní lárí dọjọ́ Sálíù kan yàn fa. Sálíù mọ́lẹ̀ ẹ̀mí ló pè é mọ́lẹ̀ ọdún wáyé lẹ́nu géètì kò sí wàhálà kankan kò sí pé bóyá èèyàn kan wọlé kò sí bóyá èèyàn kan jáde kò sí pé èèyàn kan wọlé kò sí pé èèyàn kan jáde èmi gan-an ni mo bá sọ fún màdàmú kan fẹ́mi kan yàrá kan kí ni mo wà gbárùn ún kò sí pé ẹ̀jẹ̀ kankan lẹ́nu géètì náà. Èmi náà ni mo wá di ẹni tí jókòó tí jayé mo wá jayé bí ọmọ ọba. Màmá ọ̀gá
ẹ̀rí kú láíláí gbogbo ẹni tí ó bá sì sọ wípé káyé tí mò ń jẹ ó dópin ṣépè mẹ́jọ ṣépè kí n sọ pé òun Ọlọ́run kò sẹ́ni tí ó gbà kínú rẹ̀ nínú àjàyè orí rẹ̀ oṣù tí ti bẹ́ẹ̀ pé nínú gbowó oṣù láì ṣiṣẹ́ ìyá bá jàyè ṣe. Ayé àmọ̀ pàjù ayé òní fàájì ayé àmọ̀ pàjù ayé àmọ̀ pàjù ayé òní fàájì ayé àmọ̀ pàjù. Lọ́dún tó bá fọwọ́. Màmá, ṣàpẹ́ ẹ̀yin lẹ́ ń fáwọn kìíní láyọ̀ yẹn. Yes, wọn kì í free báyìí nulẹ̀. Ta ló fẹ́ fàyè irú nǹkan báyìí gbà wọ́n? Iṣẹ́ náà máa ṣe òun ọ̀hún ń ṣeré bẹ́ẹ̀ ń lè fàyè gbà wọ́n. Pé táyì kan ní ẹnu ọ̀sẹ̀ ọ̀gá àyè owó fún ọ. Bẹ́ẹ̀ ni, sanwó iṣẹ́ fún mi. Eyín náà dà. Ìdáyà. Màmá ọ̀gá náà. Màmá ọ̀gá náà sẹ́ni. Ọ̀kadì. Ó yá bọ́ kíní ọ̀run rẹ̀ nǹkan mi. Bọ́ ẹ̀wù rẹ̀ tó wà lókè. Kí lẹ́yìn fi ṣe mà? Ó sì neat kò dọ̀tí. Wọ́n sá máa wò mí. Ó yá mú fún ọkọ wò. Ó yá gbà. Gbà lọ́ọ̀ mi. Ìdáyà ló máa ń wọ̀ mí wọ aṣọ yìí. Ìdáyà ló máa ń wọ̀. Èmi wá ní kó wọ̀. Gbà lọ́ọ̀ mi kó wọ̀. Ó yá. Màmá mi mọ bóyá ń wọ kíní èmi ò kí ń wọ àwọn. Bóòlù ti ń ṣe ọ́. Ó yá. Wọ̀ sí lọ́rùn. Ẹ ṣé wọn náà máa wọ̀ fún mi? Dákun wọ kíní fún oje. Ọya ẹ bọ́ bẹ̀ ẹ bù mí ìtàn. Gbé kíní kó bá ń bù mí síbẹ̀ fún. Kò bù mí ẹ kò bù mí kò bù. Ọya àtẹ̀fíà. Kálíù. Ọya gbé tó mọ́. Ò ti mú tán bá ọya mú ẹran gbé. Bàbá ní ẹgbẹ́ káwọ́ ẹ̀ sọ́nà. Wọ́n ní Kálíù. Girama kí n tún jẹran. Jẹran káre. Kí n jẹran girama. Bẹ́ẹ̀ni. Girama mélòó wá ni kí n jẹ báyìí? Bọ́ ọ bá fẹ́ jẹ gbogbo ẹ̀jẹ̀ tán kọ́. Girama ni ìjẹran. Girama ẹ̀yin kan máa ń ṣe sí ẹ̀yin kan máa ń ṣe sí. Ọya sáfíìsì ẹ bá ń bù fún un. Bá ń bú kíní fọ́mọ yìí. Ẹ wò lọ, ìwọ tí mo ń gbé nǹkan obìnrin, nǹkan àìsàn láyé mi, tí wọ́n fẹ́ tán mi sí ìbànújẹ́ wọn lọ. Tí bá lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀, ó yẹ kó pè mí, kó ṣàlàyé fún mi, má dẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tó lọ ìfáìtì mọ́mí wá sínú ilé. Wọ́n máa threaten mi mọ́nú ilé. Kì í ṣe nǹkan tó dáa.
mo fẹ́ kó mọ̀ pé kò sí ṣe fún mi kí n fáìtì yẹn láti wá máa fìyà jẹ nínú ilé. Pàápàá jùlọ mi ò lè invite parent mi kan tàbí family mi kan láti lè bí àfìyà jẹ nínú ilé. Adùnní, ìwọ láyọ̀ ọkàn mi. Ẹ̀yin ló jẹ́ lọ́wọ́ mi. Gbogbo ìgbà ni mo fi máa ń dúró nítorí ẹ̀. Má ṣe wá sọ nǹkan ìbànújẹ́ nítorí ẹ̀. Jọ̀ọ́ má bínú. Bí àkókò ìsinmi ni ọkọ̀ọ̀kọ̀ mọ̀, ó sì ògbójú ọ̀run funfun tó. Dúdú díẹ̀díẹ̀ máa wà níbẹ̀. Àkókò dúdú ti wà ní. Jọ̀ọ́ dákùnjẹ́ àtẹ̀kì bẹ́ẹ̀. Erele, mi ò lè gbà. Dúdú yẹn ṣe dúdú tó dáa rárá. O mọ nǹkan tí ojú mi rí bẹ́ẹ̀ yẹn. Erele, wàá jáde síta. Kí màmá ẹ rí ẹ. Àdùnní. Because mi mọ nǹkan tẹ́ méjì tẹ́ fi pamọ́ fún mi. Ṣé ẹ fẹ́ báyé mi jẹ́? Wàá jáde síta lẹ́ni o. Àdùnní tó mọ nǹkan tó ń sọ sá. Jọ̀ọ́ mo fọlọ́hùn bẹ́ẹ̀ má jẹ́ kí n jáde sí màmí. Má jẹ́ kí n yọjú sí màmí. Mo fọlọ́hùn bẹ́ẹ̀ jọ̀ọ́. Please jọ̀ọ́. Má jẹ́ kí n yọjú sí màmí. Mi ò jáde o. Mi ò lè jáde. Jọ̀ọ́ take care jọ̀ọ́. Gbogbo nǹkan tó ń sọ apá rẹ̀ ló sọ sí. Erele, ó ti sú mi. Kó tó wà lẹ̀, ó ti ju gbogbo nǹkan tó ti ń sọ ẹ̀ lọ. Wàá jáde síta. Kó lọ rí yẹ, kí yẹ náà rí yẹ. Kí gbogbo nǹkan tó ń mú kó tẹ̀ tó ń lẹ̀. Wo tó bá mọ nǹkan tó jù mí rí. Àdùnní kí ló ń sọ lẹ́nu yìí? Wàá jáde lọ rí yẹ. Kí ló ń sọ lẹ́nu yìí? Lọ rí wọn. Mi ò lè jáde sí màmí. Wàá jáde lọ rí wọn ni o. Lè jáde sí màmí o. Pé mi lè jáde sí màmí. Jọ̀ọ́ take care pẹ̀lú mi jọ̀ọ́. Kékeré báyìí ló kù. Mo wá solution sọ̀rọ̀ yẹn jọ̀ọ́. Please dákun jọ̀ọ́. Wo fi mí sílẹ̀ jáde. Fi mí sílẹ̀. Wà á lọ bá wọn mẹ́ ni. Ẹjọ́ ríra yín because mi mọ nǹkan tẹ́ ẹ jù mí sínú òkùnkùn. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ bá yẹ o. Lọ bá wọn. Mi lè dúró mọ́. Àìpé bẹ́ẹ̀ ló ṣe Lè fẹ́. dúró. Àìpé bẹ́ẹ̀ ló ṣe fẹ́. Ọba wa àkọsẹ̀ sí tó ti bọ̀. Ṣé kí sáà yọrí sí wọn ní báwo ló máa sún máa lọ? Jáde síta. Jáde síta. Jáde síta. Jáde sí.
Mama. You gotta go ahead and join. Yeah, ma. Yes, ma. Olawa ní gbọ́ báyìí. Torí mi tí kankan. Mama. Yeah, got me too fine. Mo like ọmọ mi jọ yìí o. Tí obìnrin bá ti wá wá kó jọ yín, kó pretty bẹ́ẹ̀ ṣe pretty. Mommy. Kíkì yóò wà pọ̀. Àbẹ̀wò la rí gbọ́. Kíkì ń pọ̀. Kí ló ṣẹlẹ̀? Very much. Ẹ mọ̀, ẹ rí bẹ́ẹ̀ níjọ́ mẹ́ta, tẹ bá notice àwọn kankan. Ẹ jẹ àwọn nǹkan tí ó yẹ kẹ́ máa jẹ. Ṣé mọ̀, irú àwọn oúnjẹ tẹ máa ń láìkì yẹn kò gbé fún yín dáadáa. Ẹni oúnjẹ tó bá ti wà náà ló ń gbé fún yín. Then ìgbà míì náà ó lè fi lẹ́ran ẹyọ kan. Kò rí bì tí oúnjẹ nílé yìí. Mo wọ́n pé tí bá lọ sọ́jà, màá lè ra nǹkan tí ọkọ mi fẹ́ bí àwọn bọ̀kọ̀tọ̀, àwọn ìgbín páńlá tó máa ń ṣe ara lóore fún àgbàlagbà. Tí ò tẹ́ bá máa délé, gbogbo àwọn èèyàn máa ní ìfá àti àwọn ọmọ yín tọ́jú nǹkan tí mo fẹ́ nìyẹn. Àti bí ẹja odò. Bẹ́ẹ̀ ni. Òwí náà. Nígbà tẹ́ ti ró dédé tẹ́ ẹ̀kan bíbí. Títorí ọ̀jẹ̀ tán ò dúró, èmi ti mọ̀ pé nǹkan kan la fẹ́ gbọ́. Kí ló wá fẹ́ kí n ṣe fún ọ̀gá? Kọ́kọ́rọ́ géètì yẹn ẹ̀kan fún mi. Báwa dẹ̀ ti ṣí géètì, èmi máa lọ. Mi ì ní pẹ́ rárá o. Dípò tẹ bá tún nídìí nǹkan mi, jẹ́ kí mi mọ̀. Máa ra gbogbo ẹ̀ fún yín. Màá dẹ̀ ra wọlé lọ́mọ sáyẹn. Máa pèpè nọ́mà nǹkan tó yẹ ká ṣe nílé. Tí ọwọ́ rẹ ti kọ́kọ́ lọ géètì, eléyìí ò lè ṣe é sí. Àmọ́ lórí gbogbo tó fẹ́ràn pátá, ìwọ kọ gbogbo rẹ̀ lẹ̀. Káwá fún dàda bó bá dọ̀la, kọ́ lọ ọjà, kọ́ lọ ra gbogbo ẹ̀ wá. Àti tèmi nílò, àti tíwọ náà nílò, yóò lọ rà wá dá owó rẹ̀ dáhùn, èmi ò fowó gbogbo ẹ̀. Ìjọ abágùn káàkàn, yóò náà gbìyànjú rẹ̀ káyà náà. Allah, nagode Allah, nagode Allah. Hidayah. Hidayah. Ibi wa mò ń kí. Ọ̀rọ̀ léwá títí bóò ní nǹkan. Hidayah. Ọmọ tí Ọlọ́run kan ló dá ọ. Hidayah Ọlọ́run mọ̀ jẹ́ ọmọ ìyá ara rẹ̀. Owó tó ń jẹ́ bá. Hidayah. Àní ọ̀dà. Nagode sosai kaji ko. Ìwọ kájí kó ìwọ nǹkan ojú kó. Ó tún ní nǹkan kan tí mo fẹ́ sọ fún Hidayah. Sọ́ọ̀lì mẹ́ẹ̀ni. Àní màmí wọ́n ní ìmọ̀ ìyá wa lé. Ìyá màmá tó bí mi. Bengane ko abin da kana magana. Ìdí máa ń fún mi bí ọ̀rọ̀ ẹ náà nu gbogbo látijọ́ tàtijọ́ wà tí kò yọ ọdún mọ́ ewu Ghana jẹ́ ewu Kámàkó tí kò yọ ọdún mọ́ ẹ̀kọ́ tí mo gbé dé ara wa. Màmí wọ́n ní ìmọ̀ ìyá wa lé wọ́n láwọn fẹ́ pamọ́ ọmọ mi láwọn fẹ́ pamọ́ mi. Mo sì wo mo rí pé ìsọmọdé èmi náà sì ìsọmọdé a sì ti jọ wà nù bí tàtijọ́ ti jẹ́ mo ti mọ̀ wà rí ọtí mọ̀ wà mí mo ti rí pé kò tẹ́lẹ̀ méjì tó yẹ tó ti jù wọ́n lè kán náà náà dáyà. Kana uka. Kana uka bo ani mata kájọ mọ mata kemi o mata e ko mata. Kí ìwọ fẹ́ èmi. Kana uka na ce. O ba ta tashi anan ba zai tuba maka ruwa. Kana ka wuce nan. Hidayah. Ye gbo to ma to mo tara rẹ̀ ọ̀dà kankan ìwọ tó rí tó kàn rí mọ́gìdì ìradù fún òpin ara lọ rí mọ́gìdọ̀ mọ́mi ò ní máa yà wá o èmi mo kàrọ́rọ́ kára mi pé kájọ mọ́ kí mọ́ mọ́ fẹ́. Káwọ́ jẹ́ náà ṣe ló bá bọ̀ wá.
ó bá báyìí ìjẹ́ mo dáná omi pátá. Ìjọba ti pátá lọ́sẹ̀. Pátá àwùjọ àwọn dáná. Zai zuba maka ruwa maka wuce nan. Ka wuce nan, ruwa ba kowa. Ó tún dà sí lẹ́nu dáná. Ni zai aure ke. Ojú ta mi. Zai ka wuce nan. Yes, ma'am. Ọ̀tọ̀ sáà ń dá mi lọ́wọ́. Lọ́lọ́tọ̀, kódà ọmọ mi mójú rẹ̀ jà. Ṣé o tí ẹ bá ń gbúrò òde láti gbé ti lọ? Mi ì tí ì gbúrò òun. Ẹ mọ̀, tó bá ti lọ bẹ́ẹ̀ àwọn náà lè rí wa pè, àwa ò lè rí wọn pè. Àti ìgbà yẹn dẹ̀ lélẹ̀ náà láti ń retí. Àmọ́ bí ọ̀bá wá pè ọ́, ṣé ìwọ ò lè pè mí? Kó o tiẹ̀ lè sọ fún pé mo ti wà níhìn. Mi ò lè rí wọn pè. Bóyá nẹ́tíwọ̀kì ibi tó wà yẹn, nẹ́tíwọ̀kì yẹn ò kí ń rí lè wà òkè. Àwọn náà mọ bó ṣe máa ń gẹ̀ẹ́tì wa, so àwọn náà máa ń pè wá. Àwọn ò lè rí wọn pè, nọ́mbà wọn ló lọ. Bọ̀ màmá, mo kàn wá ti ẹ̀rọ nǹkan kan sí pé ṣẹ̀wọ̀n a lè ní bóyá oṣù kan náà máa lò, kán lọ máa lò bóyá bíi 2 months ọkàn máa lò jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ̀yin ò lè máa fi yẹn kẹ́ máa lọ sílé? Tọ́wọ́n bá dẹ̀ dé fúnra mi báyìí, mo máa dúró lé wọn lọ́rùn pa, àádìjọ wá sọ́dọ̀ mi. Bóyá ká tún ṣe bẹ́ẹ̀ ni. Èmi ti wá wí fún ọ, má jẹ́ gbàgbé èsì ọ. Níjọ́ mo ti dé ni mo ti wí fún ọ pé bọ́ bá ṣe oṣù 6 ni ó lò ń bí ọ lọ. Ní ìní wà, ní ìní bírè. Mi sì ní bírè mo wí. Màmá, oṣù 6. Bọ̀ ẹ mọ̀ irú ilé ọ̀dọ̀ yín, ẹ máa ní àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ fẹ́ ṣe nílé. Káwọn dẹ̀ má lọ fi tí wọ́n máa dá yín dúró. Ẹ lè ṣe gbogbo àwọn nǹkan tó bá necessary lè tó yẹ kẹ́ ṣe. Ẹ lè lọ máa fi ṣe. Instead tẹ́ máa kàn jókòó síbí báyìí, ẹ mọ̀ ibi lẹ́yìn kẹ́ wo television, kò sí nǹkan míì tẹ́ máa ṣe. Kò dẹ̀ ẹ mọ̀ àgbàlagbà irú abúlé ẹ lè máa ṣe lọ́sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín káàkiri, àwọn náà tún ṣeré wá sọ́dọ̀ yín. Ó máa ń jẹ́ kára èèyàn kó ṣe dáadáa. Jù kágbàlagbà kàn jókòó kó máa wo TV. Ìyẹn mo kàn rí pé kò lè proper dáadáa. Èmi kàn rò bẹ́ẹ̀ ni o, mi ilé yín o, mi ilé yín kẹ́ máa lọ o. Mo kàn rò pé bóyá kẹ́ máa. Èmi ti fàárà ayé mi ṣiṣẹ́. Àsìkò ìsinmi mi mọ̀ wà yìí. Kò sí ní kí sí èèyàn. Ó sì lé lé mi bó ti rí. Ó sì á lé mi. Gbogbo àwọn tó sì ń wí pé wọ́n mọ míìsì mi. Gbogbo wọn pátá là ń pera wa lójoojúmọ́. Bí n bá pè wọ́n, àwọn náà pè mí. A sì ń gbúrò ara wa. Tó sì rí gbogbo ètò pé wọ́n mọ etí mi, wọ́n mọ̀ sí mi. Èmi ń tèmi. Kò sí bí mò ń lọ. Torí pé ọ̀ lé lé mi. Ọ̀ lé lé mi o. Nígbà tó èèyàn fẹ́ gbé èpo ọ̀dọ̀. Anyway, ìgbà tí mi náà ò ní fẹ́ fi sódà mu gàrí. Ó tiẹ̀ ti yé mi náà. Kí la bá lọ, kí la bá bọ̀. Kò sí wàhálà o. Pẹ̀lú mi kàn rò pé tẹ bá kàn jókòó kò sí nǹkan tẹ fẹ́ achieve ńbẹ̀. Tẹ bá dẹ̀ tún lọ lé náà, kò sí anything. But tẹ bá lọ lé, ó tún máa pè yín. Báwo kí n rí wọn pé o? Àwọn náà máa ń pè wá. So, wọ́n dẹ̀ lè máa pè. Grandma. Modela. Ẹ fà báyìí. Ẹ yé ìyá yòókù. Ẹ yé wò. Grandma náà dá o. Grandma náà dá o. Èmi mọ̀ ni.
Ilẹ̀ girama. Wọ́n mú fún ẹ pé mo lè sáré òkun bá dé ìdí àyè. Ẹ̀ka síwájú. Ẹ̀ka. Mo pa. Mo rí fún èmi náà wọlé lọ kó o pè ìyàwó ọ̀gá rẹ̀. Lápàdùn ní mi. Girama. Ella. Mo dá Ella. Ẹjọ́ ìdàkásí. Ẹ fà báyìí. Ṣé gbogbo ń ta fẹ́ kà ní? Èjì bàjẹ́. Ọkàn lọ́wọ́ ayé ọmọ ìlú kàlẹ́ lọ́kọ̀ yẹ ọkọ̀ ka ilé ìgbélé ìfẹ́. Mi rí wà láì. Àgbàmánà ọ̀gá o. Ọlọ́mọdé ó pa ó. Kí ló fà sábàbí tẹ́sí ò fẹ́ bọ́ọ̀nù ìjọ? Onígbàjámọ̀ gbọ́dọ̀ bábẹ́ ṣọ̀tá o. Kí ló dé o? Wọ́n bá ń rọ ọkọ mọ́ fàkọ́dé ọ̀nà dáadáa. Màmá ọlọ́mọ ni ẹ jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ jẹ pé ẹ̀mí yóò gùn fún wa ẹ pẹ́pẹ́pẹ́ bí mọ́pẹ́ ṣe máa ń fẹ́ ni. Tí ẹ̀ mọ́ tí mo dà mọ́. Ẹ fà àtẹ́ta lẹ́dà. Ọmọ pàkínì dáadáa. Mo yí gbogbo fún ni kó máa sán bíbá ẹ̀. Òjì tí yẹn ń ṣe káàkiri ó dà ìkan ti fẹ́ ní problem ọpọlọ wọn. Ọ̀rọ̀ tí mò ń sọ èmi ló yé o, èmi ni mo mọ nǹkan tí mò ń bá aṣọ níta yẹn. Èmi dẹ̀ mo rí nǹkan tí mò ń fi ojú yẹn rí. Imagine kí mo sí ẹ̀ kí gate má sọ́lì kó máa fi ọwọ́ kó máa fi tẹ̀ wọ́n ní gbogbo ara. Every time. So bí mo ṣe bá wọn sìn ó critical ó rí bákan. Mi rò pé nǹkan míì kò tí ì máa ṣẹlẹ̀. Mi rò pé gate má ò tí ì máa bàjẹ́ sùn. Mo máa mọ ọ́nẹ́sìn tó yẹ kó ṣe. Ó dìgbà tí sọ́ni gate má tó bá fún yẹn lóyún tọ́lọ́ tí ń pipi ẹ̀ báyọ̀ tí ń ṣòṣì wọ́n ti ń bára wọn sùn. Gbogbo ilé ló ti mọ̀ wọ́n ti ń bára wọn sùn rẹ́dì. Tó bá ti wá fún yẹn lóyún lára ẹ̀ tó máa balẹ̀. Mo máa mọ nǹkan tó fẹ́ ṣe. Tètè lọ mú yẹ ìwọ nìkan ló ń lé only survivor tí ìyá yẹn ní tètè jáde síta kó lọ mójútó onídàtítọ́jú ìyá yẹn o ó ní problem gidi. Máa sọ bẹ́ẹ̀ yẹn mo tún ti bọ̀ jọ fún mi dáhùn díẹ̀ tó ti bọ̀ máa ṣe tó everything tó ti bọ̀ wọ́n máa rẹ̀. Sókè ìjọba ìdí á bẹ́ẹ̀ ó sì mọ pé sùúrù tó lọ́jọ́ lọ́rọ̀ tá à ń sọ pa èyí oṣù kan tí màmá fẹ́ lò pẹ̀lú wa ó ti fẹ́ pé jọ ọmọ ara jọ àpò àìdí. Ó jáde síta ni ṣójú tó bá jáde síta tó bá rí bí yẹn ṣe ń ṣẹlẹ̀ lẹ́yà nínú kọ́ńpáǹdì wo ojú gan máa tì ẹ́ wàá mọ nǹkan tó yẹ kó o ṣe ṣé wọ́n gan ò tẹ̀ ní ìdìtọ́jú náà lè tó wà ní ó ní ìdìtọ́jú because wọ́n gan ti ní problem ó ti níṣòro kẹ́ tó wá báyé mi jẹ́ nínú ilé màá pariwo yín fáyé o màá pariwo yín fún ayé torí ẹ̀ ń ríyàn lójú níbi ìyọ̀rọ̀. wà ní kò ní sùúrù owó náà kò rí màá wá solution sọ̀rọ̀ yìí tó ti bọ̀ sáfù mi ní time díẹ̀ sí ìjọ. ọ̀rọ̀ solution náà ni solution mo máa ń pariwo ẹ máa ti ní problem nínú family yín ẹ máa ti ní problem nínú family yín ẹni tí ẹ ti jóná kó má lọ jóná mọ́ tèmi ẹ ti ní problem lọ mójútó màmá o. then wá iṣẹ́ tó máa ṣe lé lórí bí sọ́ọ̀lì bá fún yẹ lóyún mọ́ pariwo tí géètì máma ti fún yẹ lóyún mi nígbà yẹn dá sí i o. Bàbá ọ̀gá tèmi àbújínà kárì lókìtì ó sì lè tán ó yá mọ́ gbé bọ̀ ní nǹkan ó. Aláàlá kìí.
dájú sí láwùrì. Màmá, ibi báyìí la ti máa ń jẹun, dáínì níbí, ilé oúnjẹ ló wà fún. Bóyá kí dáínì náà lè correct yín náà. Abẹ́mi lọ bá wí. Bẹ́ẹ̀ ni mà. Adùn ní ọgọ̀ pọ̀. Adédèlé mo ti ṣìyàwó fẹ́. Ó ti ṣìyàwó fẹ́. Bí àbá ajá bẹ́ẹ̀ ni, ọmọ wọlé fún mi nínú ilé ọmọ mi. Bábí kan mo ti gbọ́dọ̀ jẹun. Lọ sọ ara rẹ̀ wọ́n mọ̀ mí mọ̀ wí fún ọ sọ ara rẹ̀. Ọlọ́run ò fẹ́ràn ènìyàn fọ́dọ̀dọ̀ ọ̀run pé mẹ́ta. Báwo lè yan mẹ́ta ń ṣe fẹ́ dúró lè jẹ́ èjì o. Mo jí mo borí mi ò ní jọ jẹ́ nílẹ́rí. Kèmí má ṣe sán lónìí, kèmí jẹ́ ń jèrè lọ́jọ́ alẹ́. Bẹ́gbẹ́ mi bá ń jẹun ọmọ jẹ́ ń jẹ́ tèmi o. Kí má ṣe ṣòwò àṣẹnu má jẹ́ ráre lálẹ́. Kí ló dé tójú ò fẹ́ bọ́ ṣe mọ́ o? Bí ó sì dé wọn tẹ̀ta. Bẹ́ẹ̀ ẹ bá kí gbogbo ara yìí. Sọ ní màmá ọ̀gá ọ̀dà. Ó kárí sílẹ̀ láti lè tí ìjà ọmọ dáadáa wá jókòó wájú. Láfíà kó táwa jókòó. Dáadáa ni ó. Lágbóde inú mi kàn máa dùn sí ẹ̀yìn. Ká tó rán sí ilé ìtòsí jẹ́, ká tó rán ẹni tó ń tòsí jẹ́. Lágbóde mi máa dùn sí ẹ̀yìn. Ó sì yẹ kí n sí olóore. Ó yẹ kí n sẹ̀sùn oore fún ọ. Kódà ọmọ pọ́nyàn lè pọ̀. Lágbóde ọmọ. Káyọ̀ yóò sì dáa fún ọ. Àmín. Ọ̀nà ilé mi. Màmá yà kúrú màmá. Yà kúrú màmá. Sọ̀rọ̀ kúrò mi. Bá kaba màmá náà. Mi lọ́rọ̀ kúrò yín o. Má ṣe, I am sorry. Tí mò ń fún ọ ni pé mo fẹ́ kọ́ lọ ilé ní kọ́ lọ fara mọ́ àwọn èèyàn rẹ̀. Màmá náà. Kí èmi lọ sí ilé lọ sí mi. Dágóde màmá, Dágóde. Màmá Dágóde. Inú rẹ̀ dùn. Mi dùn. Àmọ́ n ò fún ọjọ́ sẹ́kàn lọ. Kọ́nà bọ́kọ̀ yìí. Nagode màmá, nájí dájí. Nagode màmá. N bude musu ko? Ayaba sí mi. Ìdá àpáyà. Tí mo sọ fún ẹ láàárọ̀ yìí mo jàtà mi pé kò sóúnjẹ ọlọ́bẹ̀ fún mi kò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ mú pé kò bá mi ṣe èsì mo díẹ̀ kékeré kò bá mi ṣe jọ kí wọ́n ti jẹ́ nǹkan tó jẹ́ aláta. O tún rí kan sí i o tún ní má jàtà mú ẹ gàrí kan náà gbé wá fún ẹ má jẹpo ló máa mú àbí má jẹyọ ṣé o ti gbọ́ wo inú ti ń bí mi bóyá kí n gbé gàrí yẹn mo lè lọ dànù. Àdùnní má bínú náà mo sáà ń bẹ́ẹ̀ náà sáà ní má bínú. Orí kan tún yọ. Sẹ́mi ni màá mi ní ìlú lọ́wọ́ ìdẹ́dẹ́ tó wọ́n máa lọ ọjà lọ́tún ní tí mo rẹ̀ ní mo máa mú gàrí yẹn láwọn máa mú. Má bínú síbi gàrí yẹn náà mo ti fẹ́ mú yìí ló ń fẹ́ mú yìí náà. Àmì àwọn jẹ́ kó lọ sọ́jà láti pé mi ò lówó lọ́wọ́
Ìwọ ló mọ nǹkan tó jọ wà láàrin yìí ò wàhálà tí nìyẹn tó bá ti mú gàrí jẹ́ kí mi máa gbé lọ. Gàrí ẹni mo ti mú iná. Láti ìlú ti lọ, báwo ni? Àwọn solution sí. Màá sọ ti àwọn ọwọ́ rẹ̀, ọmọ balẹ̀. Láti ìlú. Inú ilé wa ń gbóná. Look my face and smile, please. Look my face and smile. Láì ṣoògùn Biafra tí inú ilé wa ń gbóná burúkú. Láti pé kò sówó, máa ń jẹ́ kó lọ sọ́jà. Gbé sórí lọ darí. Mama. Ẹ káàárọ̀. Ó dẹ̀ iná mú ní wàá kí lókè. Mẹ́rin, mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi. Ẹ dákun. Ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀. Ṣé rí ìdáyà? Mo ń bá a sọ̀rọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀fẹ́. Lóòótọ́ kò gbà fún mi o. Ṣùgbọ́n ṣe mọ̀ pé bó ṣe lọ nísìn tí ò bá tètè padà dé, ọ̀rọ̀ mi kò ní sí lọ́kàn rẹ̀ mọ́. Wọ́n á fẹ́ bẹ́ẹ̀ sì wá bá wọn jẹ́ ó tètè padà dé. Tẹ́ sì ràn mí lọ́wọ́ tẹ́ ń bá sọ tí ó gbà fún mi. Ìdákun náà mo ní kí n sọ fún yín ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ lọ. Mo ti bá sọ kò gbà. Ọmọ dáadáa nìkan náà. Jáde máa lọ ní ilé. Bébè ni kò lè rà nígbà yà. Adùnní. Adùnní. Yes, ma'am. Kí ló dé tó dá mi dúró sí sitting room látàárọ̀? Rárá, mi ì dá ẹ dúró sí sitting room mà. Ẹ̀yin lẹ sọ fún mi, ẹ ní ẹ máa jẹ̀bà. Mo dẹ̀ wá prepare ẹ̀bà, fúnra mi ni mo prepare ẹ̀bà. Mo dẹ̀ gbé fún Daya, ó gbé wá fún yín. Ó dẹ̀ lè dá padà. Pé ẹ tún ní sẹ̀mó lẹ máa jẹ. Mo tún lọ prepare sẹ̀mó, ó tún gbé wá fún yín. Ẹ tún dá yẹn náà padà. Ẹ wá sọ pé iyán lẹ fẹ́ jẹ mà. Adùnní. Máa. Adùnní. Máa. Bí ti bẹ̀rẹ̀ náà rèé o. Bí ti bẹ̀rẹ̀ rèé o. Tó bá yá, ẹ pé ọkọ yín burú. Bí n bá wá pé yán ọmọ fẹ́ jẹ ńkọ́. Àní bí n bá pé yán ọmọ fẹ́ jẹ ńkọ́. Sọ ti pọ̀ jù ni. Adùnní mò ń wí fún ọ o. Bí ti bẹ̀rẹ̀ náà rèé o. Bí ti bẹ̀rẹ̀ náà rèé o. Sọ wá dáa. Kí àwọn tí wọ́n sìn ọ wálé ọkọ, kí wọ́n tún wá kí ọ káàbọ̀, kí wọ́n mọ̀ wípé Ọlọ́run ó ṣe ìtọ́jà. Sẹ́yìn ò lọ fẹ́, torí mo ní gbogbo agbára láti dán ọ padà sí ilé yín kọkàn rí ó tó dé. Bẹ́ẹ̀ ni. Bí ọba rí bẹ́ẹ̀, mo ní nǹkan wù mí jẹ. Ìwọ wá ọ fẹ́ mọ pàṣẹ fún mi nínú ilé ọmọ mi. Sọ yóò rí bẹ́ẹ̀. Mi ì tó pàṣẹ máa. Mi ì tó pàṣẹ. Fúnra mi ni mo ṣe oúnjẹ yẹn. Ó dẹ̀ ṣe oúnjẹ ẹ̀ẹ̀mejì. Ẹ dẹ̀ dá oúnjẹ yẹn padà. Ẹ tún ní iyán. Adùnní. Máa. Ńgbà mo wá wípé yán mo tún fẹ́ jẹ ńkọ́. Dùndú rẹ ti ń láta pọ̀ o. Ń ti ń láta pọ̀ o. Bí mo ti dúró yìí, mo ń padà lọ ní ìsìn mo sì ń retí rẹ. Bí mo ti ń lọ yín ìdíjú ni kí n tó ya ojú mi padà kó gbó oúnjẹ bá mi. Ẹ má bínú mà. Ẹ má bínú. Àbí àwọn ìṣòkò fẹ́. Ìyá kìí di náà kú lórí burúkú tó máa sọ ní ti a máa sọ̀rọ̀ ní ti a máa sọ nǹkan mi. Mama ọ̀la, Daya, iṣẹ́ o.
Ọya wa mo fẹ́ rí o. Ọ̀kàrẹ̀ tó nígbà tí ọlọ ilé yín tó fi lọ fún ìsinmi ráńpẹ́. Lọ́kùn Chide náà jẹ́ Jẹ́rímù. Sálì sọ̀rọ̀ kan fún mi. Ó ní òun dẹnu ìfẹ́ kọ́. Ó yóò sì gbà. Ó sì gbà fún ní òkú rẹ̀. Wọ́n Sálì wéèrè jẹ́ tí orí Sálì tó ń rìn ọmọ dáadáa gidi ni. Àti pé ọsàn torí gbajúmọ̀ tí ọ̀bùn ẹyẹ oko lásán ni ó fi jẹ. Ìgbàanì tàbí mú fún tí gbàgbé pé ògbédè èèyàn dáadáa ni Sálì tó bá fẹ́ ó gbádùn rẹ̀ gidi. Màmá Sálì béèrè jẹun kó má bàa kùdí béèrè kùdí kò fáìn kò ní owó. Bí ọba fáìn lókè tó bá sá ti fáìn sálẹ̀ kí ló tún kù àbí tóbìnrin fẹ́ kọ́ ni ìwọ fẹ́ ó sì rí i pé ó gbádùn rẹ̀ àti pàápàá kí ni mo sẹ̀yìn ọmọ sí tẹ́ ẹ̀ máa fọkàn rẹ̀ ṣàkóná. Fẹ́ tó bá fẹ́ ó gbádùn rẹ̀ ó sì gbádùn èmi náà tẹ̀kàn tẹ́lẹ̀ ó mọ̀ pé mi yìí ṣe dáadáa sí o. Àmọ́ tó bá ti lè fẹ́ Sálì ó rí bí ti mọ̀ sí sí o. Gẹ́gẹ́sìké tọ̀wá máa ń jí ó ti gbà ó sì gbádùn ọgbọ káì. Màmá ọ̀gá gbogbo nǹkan tí ìwọ ń fún Sálì ó fún èmi kódà ń tún fún ọ jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́sìké gode baba káì nǹkan máa dé àìkí náà kó. Máa lọ sí sẹ́yìn káì. Jayé orí mi o, èmi ò mẹ̀yìn ọ̀la o. Sálì. Wá jayé orí mi o, mi ò mẹ̀yìn ọ̀la o. Gbogbo nǹkan tútù tọ́gà mọ́ kónú bìrì yìí tí wò ní jólúwa rẹ̀ ò débẹ̀. Ọlọ́run mọ̀ sí o. Wọ́n á di pé mi náà mú jẹun tó wù mí mu tó wù mí lásìkò tó wù mí. Sálì. Bówù mi máa gbá nǹkan tútù ayé àlàárọ̀. Bówù mi máa mu gbígbóná, bówù mi máa mu tútù. Sálì. Kí ló dé? Kí lo fẹ́? Rí pé ìsọ̀ pa fàájì mọ́ mi láàánú. Yà kúrì mọ̀nà yà kékeré àṣà. Ìtumọ̀. Èmi sọ pé kí ìwọ má bínú. Pèkélé arúgbó jẹ gbèsè ta ni ó bá sọ. Sálì. Níkẹ́ni. Káyà kúrì mọ̀nà. Ìtumọ̀. Gbogbo nǹkan tí èmi ti ṣe mo má bínú. Má bínú. Kí n má bínú. Àṣewọ̀ gan mọ̀ pọ̀ sí tí ò dá sí mi. Ládùúrú gbogbo ohun tó fojú mi rí tó jẹ́ pé ẹnu gan ò lè sọ tán. Èmi ò yá nkúrí. Sálì. Gbogbo ọ̀rọ̀ tí ìwọ ti ń bá èmi sọ. Láyọ̀ǹda. Èmi ti gbọ́. Láyọ̀ǹda. Ṣé kò ń tàn mí? Láyọ̀ǹda. Ó dà kí n tó lè mọ̀ pé lóòótọ́ ni wípé láyọ̀ǹda. Ó yá ọkọ sámi jẹ. Wàhálà láyọ̀ǹda ni lóòótọ́ ọmọ ọlọ́run máa ṣe ní. Wàhálà láyọ̀ǹda ni. Ó dà kọ́kọ́ wá jókòó lórí ẹsẹ̀ mi. Èso nàná. Owó mi padà bá orógo.
Oya, wọ́n máa ṣe. Ìsájà. Pẹ̀lẹ́. Sórí ní ìsìn báyìí tí wọn náà ti wá ṣe tán láti lè máa bá mi jayé papọ̀ nù lé. Gbogbo agbára àtàṣẹ nù lé ó di wọ̀ lọ́wọ́ mi, èmi mo ní. Gbogbo tí mò ń wá ń jẹ ní fàájì pátá ìnìwọ́n náà mọ̀ bá mi jẹ. Sigiskia? Wàláì, Sigiskia. Láyọ̀ ọ̀dà, oya. Láyọ̀ ọ̀dà, mo jẹ́ jíkí. Grandma, o lè rí ipa lónìí. èyí tí mo ti jẹ méjì. Iná lónìí. Ní ìwọ lọ máa pa mí tẹ́lẹ̀ mi ọ̀pọ̀ lónìí. Ó yá, ẹ já wa. Mo ti mọ gbọ́n tó fi ń pa mí. Ẹ lọ́wọ́ ẹ̀dá sí sùn. Ó yẹ ká. Ẹ̀dá sí sùn. Kò dé bẹ́ẹ̀ o, 6 lẹ́dà. Àdùnní wo ló ń pè? Àdùnní wo? Please don't Àdùnní me. So because of responsibility tó yẹ kó take lórí ìyá ẹ tó fẹ́ take ló ṣe bá gbogbo ẹ̀ jẹ́ báyìí ló dá gbogbo ẹ̀rú wọ́n ń pariwo Àdùnní kan bí. Dákun fi mí lẹ̀. Àdùnní. Èmi ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ báyìí. Àdùnní. Àlè mi ló dé tó wá fa gbogbo dúró báyìí. Ṣé mo ti ṣẹ̀ ọ́ ni? Ẹ wo màmá, bí ìbá ti wálé ni. Ẹ fi tí ṣe tí, kémi náà fi tèmi kí n fi ṣe tèmi. Ẹ fi mí lẹ̀. Àdùnní. Bí bá tiẹ̀ wá sí ọkọ wa yìí wí fún mi. Pé kí ni? Mo ti ń sí ọ, mo mọ ti ń sí ọ. Ebi torí pé ọ̀rọ̀ ọkọ rẹ láti jọ èmi. Wọ́n fẹ́ẹ̀ dé. Agbàbúra bẹ́ẹ̀ ò sí ọ rí. Irú ẹ̀ sàwa náà ń gbà tá a wà bí irú yín. Ọkàn rẹ balẹ̀ ọkọ rẹ fẹ́ẹ̀ dé. Àmọ́ èmi ní tí mo fi lè ràn lọ. Táyì. Torí bó tí ń wo ọkọ rẹ̀ tí ò sí ilé ní ṣe ń ká àjọ sọ wá rí tí ìwà tọkọ rẹ̀ jọ ọmọ ṣe tó ayọ̀ rẹ̀ fi yin wọn gbà tí ò sí ilé sálẹ̀ mi ọwà sí fún mi sí ọyà. Kí lẹ sọ màmá? Ẹ wò màmá, ṣẹ́rí ẹ má rò pé rubbish náà bá mi try látọjọ́ yìí kẹ má rò pé orí ẹ̀ la ṣì wá ẹ sọ ara yín gidi o ẹ sọ ara yín gidi. Ìfẹ́ ọkọ mi tí mo ní ni mo ṣọ́ra mú mọ́ra fún yín. Ẹ má bàa mi try òṣì lẹ́ni gbogbo àwọn fọ́nífọ́ní drama tẹ́ máa ń ṣe lólè ẹ gbọ́n ara yín gidi o ẹ gbọ́n ara yín mi bá ti wá lẹ́ni. Ẹ máa ṣe bó ṣe wọ́n máa gbòmí gàlìgàlì nínú ilé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan ẹ jẹ́ kí n gbádùn nínú ilé ẹ jẹ́ kí n gbádùn ọkọ mi ẹ mú gbogbo nínú ilé gbogbo ẹ gbóná lálálá kí ni nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo èmi ọmọ mi mọ̀ ẹ bù dì níbi tá ẹ ti bù ú. Màmá ẹ má nílé ayé mi tẹ́ bá fún mi pánú lẹ̀ má fún ipa ẹ fi mílẹ̀ lọ́rùn o ẹ má nílé ayé mi lára rárá. Kí ló ń sọ eléyìí bára gbọ́n náà nǹkan máa ṣẹlẹ̀ nínú ilé nǹkan máa ṣọ̀tá mi o. Sí èso ọkùnrin mi. Ní kí ni? Màmá mò ń wọ̀nù yín bí ẹlásán ẹ̀ ń sọ fún mi kí n máa bu díríǹkì fún un kó máa mú ìwọ náà rẹ̀ ń gbé ẹnu ẹ̀ mú àbí. Ok ìgbà tí mi ti fi poison sínú ẹ̀kọ́ gbé mi kó ti kú dànù. Lọ́bí bá mi sọ nǹkan mi màmá ẹ sọ ara yín o ẹ jẹ́ kí n gbádùn lé ẹ jẹ́ kí n gbádùn ọkọ mi kí ni ìṣòro yín gan. Màmí kò wá sínú ilé kí wọ́n máa disturb mi gbogbo ọ̀gbẹ́ máa náà kìlẹ̀kùn ẹ wá dúró pa sínú ilé máa ní mi lára màmá ẹ tó bá ní mi lára lọ́ọ̀ ní lára o ẹ má ní mi lára kí ló ṣẹlẹ̀ gan. Eré náà lẹ ṣèwọ́ ẹ má bá mi ṣerú eré yẹn mọ́ ẹ má bá mi try ẹ̀ mọ́ màmá o.
bá jọ ní àbáyọ ìwọ ọwọ́ àṣẹmí ìyá àjẹ́ ọwọ́ ń sá fún mi ọ̀nbẹ́ńlé oníwọ́n sọ fún mi pé wò sí ilé nítorí kíni ṣé ìwọ ọ̀gbọ́ ọ̀rọ̀ òwe mímọ́ ni tó ní ọmọkọ́mọ tó bá tasà ara ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ kọsẹ̀ ọmọ náà ní ṣe rere láyé rẹ̀ mọ́ ṣé ọfẹ́ pa mí lẹ́kùn ọfẹ́ kí n ṣàṣedànù lórí rẹ̀ ni ṣé ọfẹ́ kí n ṣàṣedànù ni dèrèlé èmi wá ní ìyá àjẹ́ tó ń sá fún tó jẹ́ pé tí ẹ mo sì ń ṣe tó jẹ́ pé tí ẹ mo ṣe tí mò ń kúkú rẹ lọ náà sá fún mi ẹ̀sán mi ní ìyá àjẹ́ ìwọ ìyàwó náà ìwọ náà wá pẹ̀lú ọmọ jáwùrà ọkọ rẹ̀ ń sá fún ìyá rẹ̀ ìwọ náà wá dé mọ́lé ìwọ náà sì fẹ́ bí tiẹ̀ o sì fẹ́ kó rójú rẹ̀ kó dùn kíkínú rẹ̀ mọ̀ dùn sí ọ ọwọ́ ń pọmọ mi pamọ́ fún mi àdúgbò ń pọmọ mi pamọ́ fún mi ẹ̀dá ẹsẹ̀ fún mi yìí ẹlẹ́dàá tó dáhùn yìí ọmọ yóò ṣerú ẹ̀fẹ́ yìí náà ẹ̀bì tí ni ọmọ ṣerú ẹ̀fẹ́ yìí náà ọmọ ṣerú ẹ̀fẹ́ yìí náà. Mami! Sórí ìwọ ni ò dáadáa tó dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sílẹ̀. Nítorí ìfẹ́ inú ẹ̀, wọn kò tí mò ń pass through nínú ilé. Nítorí ìfẹ́ inú ẹ̀, wọn kò tí mò ń pass through. Imagine orúkọ tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn. Wo jẹ́ kí mi wá sàn kọ́kọ́ fún ẹ wò. Tí ò bá mọ bó ṣe fẹ́ tètè lọ reconcile pẹ̀lú mọ́mí, màá consider pé ìgbéyàwó yìí ó ti tán. Ìpín mi tí mo gbé wáyé yìí o, má ṣe gbé mi fún ibi. Òkùnkùn ṣú bìrìbìrìbìrì o, ìmọ́lẹ̀ àtàn sọ́nà ẹni Ọlọ́run yọ́nú sí. Báyé bá ń sáré, bàbá ń sáré, bàbá ń sáré o. Báyé bá ń sáré káwọn jèrè iṣẹ́ tó ń ṣe. Ẹni tí ò ní jẹ́ṣẹ́ rẹ̀ o, òun gan wá máa sáré. Mo ṣe ń bẹ lọ́hùn forí mi kó má ṣe fi gbá. Kí má ṣe kẹsẹ̀ mi bọ gbogbo lọ́nà képorí mi má ṣe dànù. Kí n jèrè ọmọ tí mo bí ọmọ wọ ikú lójú ọwọ́.